ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbé wa káàkiri àgbáńlá ayé lórí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Aláàfin Ọ̀yọ́. Ó dàbẹ́ ní pé Aláàfin padà gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ ilé ẹjọ́. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá wa Wíkonko tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká tẹ́tí ká gbọ́. Ẹ kú kàlẹ̀ towó, ẹ kú kàlẹ̀ tọmọ. Ẹ má yí kúrò ńbẹ̀, ẹ sì máa bá wa subscribe sí. Wọ́n l'Aláàfin àná ló ti lọ ilé ẹjọ́. So kì í sàwọn lọ́bẹ̀rẹ̀ Aláàfin àná ń lọ ilé ẹjọ́ pé wọ́n ti lọ sí high court, ó dà pé wọ́n ti appeal. Tẹ́ bá gbọ́ nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan wípé wọ́n ti jẹ́ alága ọ̀já tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ti jẹ́ alága ọ̀já. Ntí bàbá sọ fún mi lọ́dún tó lọ ni pé kódà gan wọ́n ti promote àwọn sí second class ọba. Kí wá ló dé tẹ́ẹ̀fì tí ìgbàdé? Wọ́n ní bàbá wa Aláàfin àná ni ó jẹ́ káwọn ó ṣèwúyè. Ok, kí wá la wá fẹ́ ṣe? Wọ́n ní àwọn nígbàgbọ́ wípé Aláàfin tòní yóò fáwọn láàyè torí pé àwọn wà nínú ẹni tó sọ̀pọ̀tì Aláàfin òní ń pé tán bá mú wọn ò sí èèyàn mú láti jọba. So làwa retí létí tó ń di ṣeṣere. Nbí wọ́n fọkàn sí, ibi wọ́n fojú sí ọ̀nà ọ̀gbàbẹ̀, ibi àfojú òpó sí ọ̀nà ọ̀bàbẹ̀ lọ́mọ́. Ẹni tí wọ́n rò pé yóò ràn wọ́n lọ́wọ́ ló ń dìde takò wọ́n yìí. Gómìnà Ṣèyí Mákindé, in fact ọba tó jẹ́ tìlú tòrò orúkọ rẹ̀ ò ní parẹ́. Gómìnà Ṣèyí Mákindé gbìyànjú gan. Ńgbà tí wọ́n wá lọ ilé ẹjọ́ yìí, ṣé ilé ẹjọ́ máa fẹ́fọ̀ wọn àbí ò ní fẹ́fọ̀ wọn? Unfortunately èmi kọ́ ládájọ́, èmi kọ́ làwọn agbẹjọ́rò, èmi sì kọ́ ní ilé ẹjọ́. Ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé ètò tí ń lọ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé kò lè dúró. Whatever tí ó bá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀, wọ́n gbadé fáwọn tí wọ́n fẹ́ gbadé fún. B'Aláàfin bá lọ ilé ẹjọ́ lórí àwọn Ọ̀yọ́mèsì, a lè pé wọn ò jayò pa o, bóyá wọn yanjú ẹ̀ láàrin ara wọn tùbí nùbí. Bí ọ̀rọ̀ Ọ̀yọ́mèsì bá wà nínú tán gbé lọ ilé ẹjọ́ gíga jùlọ, Supreme Court, ó túmọ̀ sí pé àwọn Ọ̀yọ́mèsì náà ti fẹ́ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀rọ̀ wọn ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Torí a kì í rà kógun lépín. Ká lọ́rọ̀ alága ọ̀já nìkan ní bẹ nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó nìkan ni wọ́n gbé lọ Supreme because ó ní wọ́n ti ń rò ó bọ̀. Bó bá wá jẹ́ pé ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́mèsì ò sí ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọn ò lè ṣẹ̀ṣẹ̀ fi kún ní Supreme. Ntẹ́ mú mẹ́jọ́ ní High Court kò sínú ẹjọ́ yín ní àpíìlì, ẹ lè mú wọnú ẹjọ́ ní Supreme. Bóyá táwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n jó nímọ̀ òfin bá tún wà làwá lọ́yẹ̀ o, ṣe mọ̀ pé èèyàn dàgbà sí tí ọ̀bá mọ̀, èmi ò nímọ̀ nínú òfin. Pápápẹ́ jẹ́ kí n sáré ka ṣé suitcase ni àbí suitkini, kì í ṣe suitcase. The Supreme Court of Nigeria sitting in Abuja has been asked to restrain the Oyo State government from creating, recognizing or elevating the chieftaincy stool of Baálé Àgọ́ Ọ̀já. Kí ló dé? Ẹ fẹ́ káwọn onílé ọjọba ni, pending the determination of an appeal before it in a motion on notice dated January 30, 2026 and filed in appeal number SCSC/404/2018. The Aláàfin of Ọ̀yọ́ is seeking orders of interlocutory and mandatory injunctions against the Governor of Oyo State and the Attorney General of Oyo State. The motion brought pursuant to Order 2, Rule 28(1) as of the Supreme Court Rules 2014 (as amended), and the inherent powers
of the court under section 6(6)(b) of the 1999 Constitution. 6. To halt all actions relating to the Baale Ago-Oja chieftaincy pending the final determination of the appeal. The suit was instituted by the late Aláàfin of Ọ̀yọ́, Ọba Lamidi Adeyemi. The Aláàfin is asking the apex court to restrain the governor and the attorney general from creating or recreating, establishing or re-establishing the chieftaincy stool of Baale Ago-Oja and from appointing, approving or recognizing Alhaji Ganiyu Busari as holder of the stool. He is also seeking an order restraining the state government from recognizing or further recognizing, dealing or further dealing with Busari as Baale Ago-Oja, as well as stopping any elevation of the chieftaincy from part 3 (minor chief) to part 2 (recognized chief). ẹ ti rí i pé nǹkan bẹ àgùntàn tó mẹ́nu. In addition, the applicant is asking the court to restrain the respondent from, and I quote, installing or crowning the appellant as the Ọlọ́jà of Ago-Oja, irọ́ àti ẹ̀fọ́lọ́jà gan, Aláàfin Ọ̀já Aláàfin Ago-Oja of Ago-Oja on February 13, 2026. Àtìmọ́yè yìí jẹ́ Ìwó-Nà, Ìwó-Npápá, Ìwó-Nà. Ṣèyí Mákindé àmọ́yè yìí jẹ́ Ìwó-Nà, Ìwó-Npápá, Ìwó-Nà. Alhaji Busari Ganiyu ẹtìmọ́yè yìí jẹ́ Ìwó-Nà, Ìwó-Npápá, Ìwó-Nà. On February 13, 2026, at Olivet High School, Oyo, or at any other venue whatsoever, the motion further urges the Supreme Court to set aside Oyo State Gazette, can set aside Oyo State Gazette number 01, volume 50 of January 17, 2025, and I quote, insofar as it relates to the elevation of the Baale Ago-Oja chieftaincy. The Aláàfin, through his counsel, Adeola Omotunde San, argued that the chieftaincy stool of Baale Ago-Oja was declared non-existent by the Oyo State High Court in a judgment delivered on July 31, 2007. Kí ló dé tí àwọn èèyàn ń jàgbọ̀n ní èsín lọ́bẹ̀ gan-an? Ọ̀rọ̀ yìí tó ti ṣẹlẹ̀ láti July 2007 lẹ́tọ́ ń mú wọlé ní 2016. Àwọn èèyàn tó nílẹ̀ wọn kí wọ́n kàn dé adé, wọn ò sọ pé àwọn fẹ́ gbalẹ̀ Ọ̀yọ́, Àgọ́-Ọ̀já nìkan wọ́n fẹ́ dé adé sí, sọ́pọ̀ jù ń táwọn tó nílẹ̀ lè béèrè ni. The best thing fáwọn yẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé káwọn náà lọ ilé ẹjọ́ kan ó lé kúrò lórí ilẹ̀ wọn. Bóyá yẹn máa ṣẹ́tù gbogbo nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí, because mi mọ ìnira tí adé Àgọ́-Ọ̀já fẹ́ mú bá láàfin rẹ̀. Mi mọ ìnira tí adé Àgọ́-Ọ̀já fẹ́ mú bá wọn. Mi mọ yàtọ̀ tó fẹ́ yàtọ̀ nínú orúkọ Aláàfin, yàtọ̀ sí pé yóò tún forúkọ Aláàfin lókìkí, yóò forúkọ Aláàfin ní kìmí, yóò jẹ́ kórúkọ Aláàfin ó tún rinlẹ̀, kó yẹ Aláàfin ó tún wuyì, kí Aláàfin ó tún lọ́mọ tó pọ̀ lẹ́yìn. Kò tí ì yé mi rárá kò mi ò understand. A decision affirmed by the Court of Appeal, Ibadan Division, High Court, Lọ́yọ̀ọ́, Appeal Court, Nìbàdàn, on December 8, 2017, in appeal number CA/1/90/2008. According to the motion, and I quote, any attempt to revive, recognize, or elevate a chieftaincy stool already declared non-existent by courts of competent jurisdiction amounts to a disregard of subsisting judgments and is capable of prejudicing the appeal now pending before this honorable court. The applicant therefore urged the apex court to, and I quote,
grant the reliefs sought and make such further orders as this honourable court may deem fit in the circumstances of this case. The appeal and accompanying motion are yet to be fixed for hearing. God bless you, Mr. Adetoye. God bless you, sir. The appeal and accompanying motion are yet to be fixed for hearing. Meanwhile, counsel to Aláàfin of Ọ̀yọ́ has writing to Governor Seyi Makinde warning that the proposed installation and coronation of Busari as Oloja of Ago-Oja were amount to, and I quote, an illegality and a contempt of court. Well, ẹ̀já wá wo ntí yóò ṣẹlẹ̀ bí gómìnà Ṣèyí Mákindé tó bá padà gbadé l'Àgọ́-Ọ̀já lórí tí wọ́n wá ṣèwúyè ní Holy Faith Baptist High School lọ́jọ́ 13 táwọn wò lọ́ọ̀kan yìí tí yóò sì ṣeéṣe bẹ́ẹ̀ táwọn máa kọrin àmóye jàwá tí móye jẹ náà sóye àwa tí móye jẹ náà o sóye àwa yìí ṣe àwa yìí ṣàròyé mọ̀mọ̀ jẹ àwa tí móye jẹ náà àwa tí móye jẹ náà sóye Àgọ́-Ọ̀já tí móye jẹ náà o sóye ẹ̀yin yìí ṣe ẹ̀yin ìṣàròyé mọ̀mọ̀ jẹ ẹ̀yin tí móye jẹ náà. Alhaji Ganiu ẹ̀ tí móye jẹ náà oyè ẹ̀yin tí móye jẹ náà o ẹ̀yin yìí ṣe ẹ̀yin ìṣàròyé mọ̀mọ̀ jẹ ẹ̀yin tí móye jẹ náà. Okay, one dear Gómìnà. In the letter dated February 8, 2026 and addressed to the governor at the governor's office, Agodi, Ibadan, Adedola Omotunde San and Co. drew attention to the planned coronation scheduled for February 13, 2026 at Holy Faith High School, Oyo. The lawyers reminded the governor that the chieftaincy title of Baale of Ago-Oja had been the subject of prolonged litigation, culminating in judgment of both the High Court and the Court of Appeal, while they declared the stool non-existent. Ẹ̀rí àwọn afẹ́ajẹmọ́fẹ́ayó tí fúnni lóko òdí ọ̀pẹ́ ro àwọn jọmọ́ ṣòwò mọ́jọmọ́ jèrè jọmọ́ jèrè mọ́jọmọ́ kéré délé nílé ayé irọ́ tá a wá yìí tó jẹ́ pé abúlé ko tílé tí ń bẹ ń bí òpó gún wọ́n ń dádé ẹ̀ ń wá ṣe ń lóore tó sì ràn baba ńlá baba yín lóore tó mú wọn kúrò nípò alárìn kiri tó wá pé ọ̀dà náà ojú ní rójú ṣàánú ń bó ní kó fi lọ gbalé bàbá rẹ padà ní jókòó bímọ bá wa gbé ẹ sì lo ọgbà àlùmọ̀kọ́rọ́ yín ọgbà àlùmọ̀kọ́rọ́ yín ọgbà àlùmọ̀kọ́rọ́ yín ẹ̀yàn ń ke ẹ̀gbọ́n ẹ̀yàn ń ke àbúrò ẹ̀ wá má orí àmọ́ wọn mọ́ wọn babẹ́ ẹ̀ wá ní ẹjẹ́ àṣàgọ́ ìdọ̀yọ́ Àgọ́-Ọ̀já wá dàgọ́dọ̀yọ́ ńgbà tẹ́ rí i pé gbogbo ayé òwò bíi tẹ́ wà ẹ̀ wá dọ́gbọ́n yí Àgọ́dọ̀yọ́ sí Ọ̀yọ́ Àtìbà ẹ̀ tún lo eléyìí fúngbà díẹ̀ gbogbo ayé ọ̀fọ́kan sí ẹ̀ tún fòfẹ̀rẹ̀ ẹ̀ tún sọ di Ọ̀yọ́ Aláàfin àwọn tó wá nílé tó nílẹ̀ tó nílùú wọ́n ní ọ̀dà náà o bẹ́ẹ̀ àlèyé ẹni bá ti ju bàbá ẹni lọ àádàá pè ní amọ̀pá àlágbára tó yín àlówó tó yín àléèyàn tó yín a sì ní bàbá ń gbẹ́jọ́ ṣùgbọ́n láàyè wa kó tó pò yín náà ẹ̀jẹ̀ adádé ń bẹ̀ ẹ tún fẹ́ lo gbogbo agbára yín lé wọn lórí kán mọ́ dádé ẹ lọ́ wà ní kóòtù kò sí ní kóòtù irú ta ní lọ́ọ́ withdraw ẹjọ́ ní kóòtù ká sọ pé Aláàfin àná gbé lọ sí kóòtù kó jẹ́ pé ókè wa Aláàfin tòní wá fẹ́ràn àlàáfíà bí ẹ ṣe dé òun wọ́n ti wá pàtàn fún yín ẹ ti wá bá nù tàn wípé ọ̀dà náà àwọn èèyàn yìí o àwọn ni wọ́n fúnra wa ńlẹ̀ o kò sí tọ́bàdé ńbẹ̀ tẹ bá sọ pé òkè kò sí wàhálà ẹ jẹ́ kí wọ́n dádé tán fẹ́ dé wọn ò ní di adé sí pálàsì Aláàfin wọ́n ní pálàsì tiwọn l'Àgọ́-Ọ̀já Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. They cited the judgment of Justice S. Oluakinola delivered on July 31, 2007 in suit number
HOY/46/2006, in which the court held that, and I quote, "The title Baale of Ago-Oja does not exist in Atiba local government area of Oyo State." Wọ́n ti ẹ̀tún ní baálẹ̀ gun òtún exist. Irú ayé ìwà la wá ń gbé. Àwọn tó nílé tó nílẹ̀ baálẹ̀ wọn òtún exist níjọba ìbílẹ̀ yẹn. Ọ̀dà o, does not exist in Atiba local government area of Oyo State, and consequently set aside the approval earlier granted to Busari as null and void. The approval granted. Bàbá yẹn ò parọ́, wọ́n náà ti fà wọ́n joyè tẹ́lẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi wọ́n joyè tẹ́lẹ̀. Wọ́n ti ní kí wọ́n lọ mọ́ ṣayẹyẹ ìwúyè wọn. Bàbá wa Aláàfin àná ló ní rárá o, àwọn ò ní gbà. Why? Kí ló dé? Wọ́n wá ní kán declare null and void. The court further restrained the Oyo State government from further treating, and I quote, "further treating, dealing with, presenting or recognizing Busari as Baale Ago-Oja as Baale Ago-Oja and barred him from, and I quote, parading, presenting or holding himself out as such." Wọ́n gbọ́dọ̀ recognize wọn gẹ́gẹ́ bí baálẹ̀ gan. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kán parade ara wọn bẹ́ẹ̀ mọ́. Okay, although Busari appealed the decision, the Court of Appeal dismissed the appeal on December 6 or December 8, 2017. According to the letter, Busari subsequently appealed to the Supreme Court, but, and I quote, has since abandoned the appeal by failing to file his brief of argument since the transmission of the record of appeal in 2018. Despite the pending appeal, the lawyers alleged that the Oyo State government issued Busari a fresh approval letter. Ńgbà tán mọ̀ pọ̀ wọ́ tiẹ̀. Ńgbà tíjọba mọ̀ wípé ó tọ́ sí wọn. Ńgbà tíjọba mọ̀ wípé à ń yàn wọ́n jẹ ni. Kí ló wà nínú adé dídé? Kí ló wà nínú ìwúyè? Kí ló wà nínú bíbèrè ẹ̀tọ́ ẹni? Gọ́fmẹ̀ntì mọ̀ wípé kíní ìtọ́ sí wọn, ẹ̀tọ́ wọn ni, wọ́n fi ń dùn wọn ni, ẹjẹ́ ayọ̀ǹdẹ̀ fún wọn. Ńlọjẹ́ kan tó fún wọn fresh letter. Bí approve yín sẹ́. Ọ̀dà o. Despite the pending appeal, the lawyers alleged that the Oyo State government issued Busari a fresh approval letter and later elevated the chieftaincy through Oyo State Gazette. Bàbá yẹn sọ fún mi sẹ́, wọ́n ní wọ́n ti promote àwọn, wọ́n ti ìwúyè o. Lẹ́yìn ìgbà tán fi wọ́n jọba sẹ́, wọ́n ti promote, wọ́n ti elevate, wọ́n sí second class. This same Baba Ago-Oja yìí, he told me pé wọ́n ti elevate, wọ́n ní akílódé tán jẹ́ kẹ́ wúyè. Ohun ẹjẹ́ káwà ó fù pé lásìkò ilẹ̀ máa dádé. Ohun èèyàn lóhun Ọlọ́run. Ohun èèyàn lóhun Ọlọ́run. Mọ̀mọ́ bàbá ní ẹran mi lọ́wọ́ mo lé mi wú àmàì. Ìyẹn apákan mi, kò sí agbára kan tí mo lè sá, kò sọ́nà kan tá a fi lè ràn yín lọ́wọ́ ju bá a ṣe ń sọ síta yìí náà lọ. Gómìnà Ṣèyí Mákindé sì jẹ́ létí gbẹ́bẹ̀ gbáròyé bí Olódùmarè. Wọ́n sì gbọ́ ẹ̀bẹ̀ àwọn Ago-Oja. Wọ́n wá múra ọjọ́ ẹ̀yẹ wọn. Wọ́n fi sọ́jọ́ Sátidé tí ń bọ̀ yìí. Ṣé Friday ni 13? Wọ́n fi sọ́jọ́ Friday tí ń bọ̀ yìí. Ẹnìkan wá fẹ́ dọjọ́ ẹ̀yẹ wọn rú. Ṣé òjò ní ká tẹ́ǹtì irú ẹni bẹ́ẹ̀? Sójò ní dápa tí wọn rú? Béèyàn bá fẹ́ bọjọ́ ọ̀la bàbá ń jẹ́ irọ́ o. Béèyàn bá fẹ́ bọjọ́ ẹ̀yẹ wọn jẹ́ irọ́ o. So, and later elevated the chieftaincy through Oyo State Gazette, number 01, volume 50 of January 17, 2025. They argued that, and I quote, "It is contrary to law, logic, and common sense for a chieftaincy declared non-existent by a court of competent jurisdiction to be
resuscitated by executive action. Èmi nígbàgbọ́ wípé gómìnà gẹ́gẹ́ bí chief security officer, olórí ìpínlẹ̀ rẹ̀, ó lè lo discretion ẹ̀ láti ṣe many things. Téèyàn bá gbé nǹkan lọ ilé ẹjọ́ tá a sì wò wípé àwọn yànyàn yìí jẹ náà ni agbára lọ́pọ̀ jù, ọwọ́ lọ́kan ọwọ́, gómìnà lè lo discretion ẹ̀ kálàáfíà ó lè jọba. Okay, describing the proposed coronation as particularly troubling. Kí ló dé? Ṣé wọ́n ní kí mọ́tò ọmọ rìn ni? Àbí wọ́n ní kálàáfíà ọmọ kọjá? Àbí wọ́n ní kọ́ ọmọ Ọ̀yọ́ ọmọ rìn? Kí ló burú bí ọ̀rẹ́ mi ọ̀kọlà tí ń bẹ l'Amẹ́ríkà ó sì ń sọ̀rọ̀ ń jò ní bàbá mi alága ọjà, bàbá mi ìkan náà ni wà lọ́yọ̀ọ́, ẹ má jẹ́ káwọn èèyàn kan kó sí wa láàrin, ìkan náà ní. Kí ló dé tẹ́ ẹ̀ lọ bá wọn jà ṣàjọyọ̀? Kan wà l'Olifed Baptist High School, kí gbogbo ọmọ Ọ̀yọ́ wá kúnbẹ̀ bátákún, kan ní kí ló dé kẹ́lẹ́ wá ṣẹ̀yẹ fún bàbá yìí ni pé ó tó bẹ́ẹ̀ lóòótọ́ kájọ kọ́ ọmọ lùpọ̀ bọ́, pé kí ni ìyàtọ̀ mọ́ Ọ̀yọ́ àtàláàfin àti àgọ́ ọ̀já? Kò sí bẹ́ẹ̀ yóò ṣe kúrò lágọ̀ ọ̀já òun lọ́jà òun tí ò ní kọjá láàfin. Tẹ́ bá ti kúrò lẹ́yìn palace nísìn tẹ́ fẹ́ mọ́ lọ sàlẹ̀ Ọ̀yọ́, ọ̀nà agúnpopò ló wà lọ́wọ́ left, ìyẹn mọ́ lọ sàlẹ̀ Ọ̀yọ́ àgọ́ ọ̀já nǹkan báńbáhùn, kò jù bẹ́ẹ̀ náà lọ. Kájọ kọ́ ọmọ lùpọ̀ bọ́, kí ló burú ń bẹ̀? Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Okay, describing the proposed coronation as particularly troubling, the lawyers stressed that, and I quote, "You cannot put something on nothing. Something on nothing. As how? As how now? Something on nothing. As how now?" Àwọn tẹ́ ẹ bá ń lé, tẹ́ ẹ bá ń lẹ̀, tí wọ́n fún yín nílẹ̀, ní something on nothing. Àbáwọn gangan ní ẹ̀gbìn, ẹ̀yin ní ẹ̀lọ́. Ẹ̀gbìn kìí sí jẹ̀ lọ. Ká ní ẹ̀lọ́ làwọn ni. Mo trust ẹ̀yin Ọ̀yọ́ Àtìbà, ẹ ti lé wọn jìnnà tipẹ́tipẹ́, ẹ ti lé wọn kúrò lórí ilẹ̀ yín. As in, kálẹ̀yìn lẹ nílẹ̀, táwọn àgọ́ ọ̀já wa bá ń bẹ̀, ẹ ti lé wọn dànù tipẹ́tipẹ́. Tàbí ká ti sọ pé kán kúrò lórí ilẹ̀ wa, á ti lé wọn lọ. Okay o. You cannot put something on nothing and expect it to stand. Eléyìí ti stand already o. They disclosed that the impending coronation compelled them to approach the Supreme Court. God bless you, sir. Olóyè Aliu, God bless you, sir. N ò ní wáyìntì. Okay, capital of Nigeria moved from Calabar to Lagos and to Abuja. Can you imagine? Sódì agbára Abuja kù ni. Does that remove the power of the President of Nigeria? God bless you, sir. God bless you, sir. Capital Nigeria tẹ́lẹ̀tẹ́lẹ̀ Calabar ló wà. Láti bẹ̀ wọ́n gbé wéko. Èkó nìsín wọ́n gbé lọ Abuja. Kò yọ kúrò nínú iyì Calabar. Kò yọ kúrò nínú agbára Èkó. Kò yọ kúrò nínú agbára rẹ̀. Ẹ jẹ́ akọ́mọ lùpọ̀ bọ́. So, okay, they disclosed that the impending coronation compelled them to approach the Supreme Court for interlocutory relief, urging the court to restrain the state government from proceeding with the installation, appealing directly to the governor. Ẹ má appeal sí governor, ẹ jẹ́ àpàdé in kóòtù. Appealing directly to the governor, they warned that proceeding with the coronation will portray the Oyo State government as, and I quote, "a lawless government with no respect for the rule of law and the judgments of the courts. We do not want to embark on any step capable of ridiculing or embarrassing the Oyo State governor in any way." Embark on it. We want to feel your capacity. We want to see your strength. Ẹgbẹ́ náà wojú gómìnà Ṣèyí Mákindé. Tó bá ti dé Olifed Baptist High School, ẹ fọ́ gómìnà létí. Ẹ jẹ́wọ́ ọmọ ọkọ pẹ́yìn ìsọmọ àléntí, ẹ fọ́ gọ́vnà létí.
tán bá ti gbádé lórí Alága Ọ̀jà ẹ sí adé kúrò lórí kábíyèsí kan ní kí ló dé kẹ́ ẹ sọ pé ẹ̀yin lẹ mọ̀fin, kẹ́ ẹ sọ pé ẹ̀yin lẹ lòfin, kẹ́ ẹ sọ pàgbára yín tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ṣé gbọ́, Ọlọ́run ràn yín lọ́wọ́. In any way, the lawyers added, urging immediate action to hold the ceremony. So, copies of the motion filed at the Supreme Court were attached to the letter. All right, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí o, ẹ̀yin ìyá àti bàbá mi gbogbo. Ọ̀rọ̀ Ọ̀yọ́ ẹgbìnrin ọ̀tẹ̀ ni, bá a ti ń pàkan nìkan ń rú, bá a ti ń gé wọn lọ́wọ́ wọn ń bọ̀ ká. Ọ̀rọ̀ ń wá yé wa ní ìsìn gbangba wípé gbogbo eléyìí tá à ń sọ pé kábíyèsí lè mọ́mọ́ ń bẹ̀, ó lè mọ́ ń pa ẹ̀, ó bọ́yá àwọn èèyàn kan ni wọ́n ń tì í, bọ́yá kinní kan irọ́ o, ọ̀bọ ọ̀gọ̀ tínú ọ̀bọ̀lọ̀bọ̀ ń ṣe ni. Òye ti yé wa dájú sáká, ká má wulẹ̀ pẹ́ sọ mọ́. Because òye yé wa wípé ẹni tá a kọ́ níkà tó gbà ó ní díẹ̀ ìkà nínú tẹ́lẹ̀. Ká ní kábíyèsí ó tẹ̀lé gbogbo kinní yìí, ayébáyé wọn ti bá. Tẹ́nìkan sọ pé rárá o, kò ní ṣeé ṣe. Tẹ́nìkan ó sì sọ pé ọ̀dà náà ẹjẹ́ á ṣe báyìí, ẹjẹ́ á ṣe báyìí. Bí bàbá bá ń bọ́ mọ́ wí tó lòun ò ní gbà, irọ́ o, ìyá ó dẹ̀ pẹ̀tù sí lọ́kàn. Àìlọ́mọ burúkú fẹ́ kùn pàjẹ́. ń bo lẹ fẹ́ kọ́ mẹ́yọ lọ, kọ́mọ́ dàbí ẹni pa àti ìta, àfàmọ́ra ẹ̀ ti bá wí, àfọ̀gbọ́n fàmọ́ra náà ni. Bí wọ́n ṣe gbélé ayé lójú tèmi nìyẹn. Kò sílé ayé kankan wókó. There is nothing like do or die. Kò gbọ́dọ̀ sí. There is nothing like bá a ṣe ń ṣe ní bó ṣe gbọ́dọ̀ wà náà nìyẹn, irọ́ o. Àwọn ọ̀jọ̀gbọ́n ní the most constant thing is change itself. N tá ń ṣe ní ìsìn yóò yí padà lọ́la. Ọ̀yọ́, ẹ jẹ́ kí Alága Ọ̀jà ó dé adé. Àwọn wọn ládé. Ọ̀nà méjì lẹ́gbà yẹn wọ́n jẹ́ o. Ẹ gba ilẹ̀ lọ́wọ́ wọn, ẹ tún gbadé wọn lọ. Bọ́yẹ̀rù ń báyìí wípé wọ́n sọ pé àwọn fẹ́ gbadé àwọn lọ́jọ́ Friday. No, wọ́n ti ládé mi, wọ́n ti bọ́ ní ìyẹn wọn gbà yẹn mọ́. Bọ́yà yẹn lẹ̀rú ń báyìí sí pé wọ́n bá ní káwọn ilé wa dádé nìsín, kọ́mọ̀jì lè tán fún wọn, máa fẹ́ sọ pé àwọn fẹ́ gbà padà, wọ́n béèrè yẹn mọ́. Ẹ fọkàn yín balẹ̀, wọ́n gbadé lọ́wọ́ yín mọ́. Wọ́n ti ládé mi, ń tilẹ̀ ń tọ́lọ́hún, wọ́n ládé mi. Wọ́n ti bọ́ ní ìyẹn, wọ́n ti bọ́ ní ìyẹn. Àwọn aládé mi wà lè sọ pé àwọn fẹ́ wá gba nǹkan àwọn o. Bóyá kẹ́yìn ló tètè lọ sọ́dọ̀ Asíndẹ̀mádé kan bá ń sin adé. Jokes apart, Alága Ọ̀jà ọ̀fàgọ́ Ọ̀jà pẹ̀lú ògo Ọlọ́run, bàbá yìí ó jẹ́, kò sì ní hun wọ́n. Àjẹgbẹ́mì tí gún jẹbọ ni wọ́n jẹ́. Àjẹgbẹ́mì tí kàlùkàlù ó jowó ni wọ́n jẹ́. Bàbá ẹ ti dàgbà, ẹ dàgbà ayẹ wá ní dàgbà àyà. Ẹ jẹ́ lájẹgbó, ẹ jẹ́ lájẹtọ́, ẹ jẹ́ lájẹ fọwọ́ páwú, ẹ jẹ́ lájẹ fèrègì jòbè. Adé ò ní gbóná lórí yín, ìtẹ́ ò ní gbóná mọ́ yín. Ẹ̀tọ́ yín ó padà lágbára Ọlọ́run. Gómìnà Ṣèyí Mákindé yóò dẹ́tọ̀ yín padà lójú ayé yín, lẹ́sẹ̀ forí ń gbé adé. Èyàn ó tàkìsì, èyàn ó forí gúnlẹ̀ ni o, agbódò ni o, kọ̀kẹ́ anybody. Ntọ́hàn tó dájú ni wípé bóyá tílé ẹjọ́ bá wá sọ pé kí ẹnjìnà Ṣèyí Mákindé ọmọ ṣe lọ́la o, ṣùgbọ́n ní tó kù fẹ́rẹ́fẹ́ yìí tó kù ọ̀túnla ni. Ẹ dúró ná. So ilé ẹjọ́ wá sọ pé kán má dàdé, àbí kí gọ́vnọ̀ Ṣèyí Mákindé ó stop níbi tán bá dé. So ọjọ́ ẹ̀yẹ táwọn ẹni ẹlẹ́ni mo ti mọ̀ wọ́n ti mọ̀ pa màálù báhùn, ká ní mo lè dọ́yọ̀ ni, kí n lọ sàlẹ̀ Ọ̀yọ́, kí n rè ìjà sun. Unfortunately bàbá àwọn ò lè wá,
àwọn kan ti dúró pé Awíkonko forí ìyá rẹ̀ síwájú kó fi ti bá bẹ̀rẹ̀ kàn yìí kọ́ ọmọ bọ̀lù Olivet Baptist High School bíi tíjọ́ ni wàá á jẹ̀wọ́ fún ọ pẹ́ran tán fà báyìí tí ọjà wọn ń pè ná mọ́ èmi náà sì rèé ebi Ọ̀yọ́ ò pa mí àárò Ọ̀yọ́ ò sọ mí bẹ́ẹ̀ ni so pẹ̀lú ògo Ọlọ́run Àkàndá Awíkonko ẹ̀yin tí ẹ ra stíkà fún mi lónìí iná ò ní tánwó yín o mi ò ní wáyé tí o ẹ ṣé o mo mọ rírì o ẹ̀yin tẹ́ fẹ́ ra stíkà fún mi ẹ̀yin náà lè rà o níbi tẹ́ ti ń wò mí o ẹ wò sálẹ̀ rẹ̀ ẹ rí $sign ẹ kílíkì lórí ẹ̀ yóò gbé lọ síbi táwọn stíkà yìí wà tàbí ibi tẹ́ ti máa rí remix share ẹ máa rí thanks níbẹ̀ ẹ kílíkì lórí thanks yẹn kẹwàá ń bọ̀ o Awíkonko ní personal issue with Aláàfin no kí ló dé ó mà ṣe o rárá ní personal issue pẹ̀lú bàbá rárá o ọlọ́mọjà rí personal issue so ẹ̀yin tẹ́ fẹ́ tóhùn tẹ́ bá fẹ́ ra sticker fún mi ẹ tètè rà fún mi kí n tó máa lọ ẹ tètè rà ẹ bá ń ra gbogbo ẹ̀yin tẹ́ ti rà fún mi lónìí iná ò ní tán wo yín o àgbà náà ò ní wọ́wọ́ yín o ẹ nínà kan tán kẹ́ tó rí kan o lágbára Ọlọ́run wàhálà àti ìdààmú ó kéré ó tóbi kò ní mọ̀nà ẹ̀dẹ́ yín I love you all I appreciate you all thanks so much ẹ̀yin olólùfẹ́ àti ọ̀rẹ́ mi ok àwọn ará abẹ́ ń fi orí ọká ọmú wọn forí ọká ọmú ẹ̀yin ẹ jẹ́ kí Ṣèyí Mákindé ó dé alágọ̀ ọ̀jà ládé ẹ rí nǹkan tó yóò ṣe fún Ṣèyí Mákindé wọn ò ní jọ́ lọ lẹ́ẹ̀kẹta wọn ò ní dìbò fún lọ́yọ̀ ẹ rí nǹkan ká lọ lẹ́ẹ̀kẹta Mr. Tosin Orogun ẹ ṣé púpọ̀ sir God bless you sir so ẹ̀yin tẹ́ sọ pé wọ́n forí ọká ọmọ ẹ máa rí nǹkan ẹni tí ọmọ bá ní fọba ṣeré ẹ̀yin ọmọ Aláàfin ẹ̀ mọ ìtàn pè láláàfin ẹ̀ mọ agbára Aláàfin ẹ̀ mọ pọ̀ Aláàfin ẹ jẹ́ ká Aláàfin ó bínú kó pe Ààrẹ Ọ̀nà Kakanfò káàrẹ Ọ̀nà Kakanfò kó gun lọ sílé ìjọba ẹ mọ nǹkan tí mo ń sọ ń parẹ́ ẹ tí mọ nǹkan kan Aláàfin mọ́ bínú ikú bàbá yèyé ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ọmọ kú tí kú ọ̀gbọ́dọ̀ pa ọmọ àrùn dárùn ọ̀gbọ́dọ̀ ṣe ọmọ àkóbálé ọmọ àdábà òde ó ṣe jẹ́ gbogbo wàhálà lọ kó sẹ́yìn lọ́rùn Olóyè Aliu God bless you sir ó ṣe jẹ́ pé ọ̀ràn kọ̀tán lọ́rùn tí ó máa kó bá ilé àdábà òde ta ní kó bẹ́ẹ̀ nìkan nù yín kí lórúkọ ẹni yẹn ó ṣe jẹ́ orúkọ ọ̀ràn ńlẹ̀ yìí ń jẹ́ ọmọ kú kò sẹ́ni tí ó gbọ̀kú tí ò ní gbọ̀n jìnnìjìnnì tí ò ní sá lọ ẹ bá ti dárúkọ ní ikú nìsín àyè yẹn aṣọ kà ẹ rò pé ó ti dé pàkọ́ ni ọmọ kú ọmọ àrùn ta ni ọgbà kárùn ún ṣeun ẹ má bínú ẹ̀yin èèyàn mi jàre Prince Adéyẹmí God bless you sir God bless you sir God bless you sir mi ní wáyé tí o Bamisco Nigeria Limited God bless you sir mi ní wáyé tí so ó ṣe wá jẹ́ gbogbo àwọn orúkọ tí ò wúlò yẹn tó bá jẹ́ mi tó àwọn ìran kan wà tó jẹ́ pé àwọn nǹkan kan ń bẹ nínú orúkọ wọn tí ò bá gbà mú mọ́ wọ́n ti dọ́gbọ́n ìrèsì ẹ̀ wọ́n ti gbé kúò wọn jẹ́ kó wà nínú orúkọ wọn mọ́ èwo lọmọ kú ọmọ òfò ọmọ àrùn ọmọ àdánù ọmọ àkóbálé ọmọ àdábà òde àwọn tó jó orúkọ yẹn sẹ́yìn ó ti wuyì mọ́ wọn lára kò bá gbà mú mọ́ kò wuyì mọ́ kéèyàn máa promote orúkọ Ṣàngó gan ó dáa olójú orógbó ẹlẹ́ẹ̀kẹ́ òbí Mr. Samuel Hades God bless you sir
olójú orógbó ẹlẹ́ẹ̀kẹ́ obì kí wọ́n máa fi léyìn òkè Aláàfin tàbí Aláàfin gangan lóríkì tó fáìn lóríkì tó fáìn náà ọmọ láwà ní agogo ọjà ẹlẹ́wù ẹ̀tù aboko létí akín máa rìn aboko lábojú pa pító lóríkì wọn náà oko kan òdòdó bí oko tá a gbé jẹ tòlótòló oko kan òdòdó bí oko tá a ti fi ọtí ìbílẹ̀ mùkọ yangan àwọn oríkì yẹn fáìn àwọn oríkì yẹn dùn gan kíní kan bẹnu oríkì wọn ń bọ̀ o kékeré kan ikú tó kú yìí o asẹ́yìn ló fìyà jẹ ìgbà tó mọ̀ pé òní ìgbà tó mọ̀ pé kí ló dẹ́gbẹ́ mọ́yẹ̀ lóyè sí ìgbà tó mọ̀ pé òní kẹ́gbẹ́ járí kíní kan tó wà náà tí mo tún máa ń kí wọ́n mọ́ báyìí ẹ má bínú jàre ń bọ̀ ok mọ́mí wọn ni Ògúnṣọlá pé ìyá Aláàfin o Ògúnṣọlá pé ìyá Aláàfin o àwẹ̀rọ alágùrè iye ọ̀wọ́ adé o ẹ wojú ilé ẹrẹ̀ wòde o ẹ wá lọ wàrà tí Ṣọlá pé ń dá Ògúnṣọlá pé ìyá Aláàfin o Ògúnṣọlá pé ìyá Aláàfin o àwẹ̀rọ alágùrè iye ọ̀wọ́ adé o ẹ wojú ilé ẹrẹ̀ wòde o ẹ wá lọ wàrà tí Ṣọlá pé ń dá àwọn oríkì tó fáìn tó wuyi wà ń bẹ̀ dáadáa. So kábíyèsí mo ní gbólóhùn kan péré kí n tó kó tó di pé màá máa lọ mo ti ṣàwàdà kọjá mo fẹ́ sọ tọ̀rọ̀ gbólóhùn kan náà ni o kábíyèsí ikú bàbá yèyé n tó wù wá ní kẹ́ ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá yín gbogbo èèyàn mọ̀ wípé ọkàn kan ni mo fi ń sọ gbogbo tí mo sọ yìí mo fi Ọlọ́run adẹ́dà ṣẹ̀dá ọba tó dá wálé ayé tó lè pa wá ń gbà tó wù mo fi búra pé ọkàn kan ni mo fi ń advice yín báyìí ojú ọ̀nà tí ọba tọ́ èèyàn lè ṣẹ́rí padà ń bẹ̀ whatever tí ẹ̀dá bá ń ṣe tí gbogbo ayé fi ń kọ̀yìn sí ni èèyàn máa ń jókòó sínú yàrá tí ó tó èrò ẹ̀ pa then you will now choose another path ní àwọn ọ̀jọ̀gbọ́n fi máa ń sọ pé it turns a new leaf wọ́n á lọ yà sọ́nà míì kò pọn dandan kẹ́ ẹ gùn léyìn tí ń bẹ ńlẹ̀ aṣọ ọ̀gbàlà dá fúngbà ní kẹ́ ẹ fi ṣe kò sẹ́ni tó sọ pé kálàfin ó gbàgọ̀jẹ̀ kò sẹ́ni tó sọ pé kálàfin ó gbàrí fín and to the best of my understanding kò sí ẹ̀dá náà tó fi ẹ̀gbin àti àbùkù lu Aláàfin rí ògiri lọ lanu lálàǹgbá fi ráàyè kó sí ẹ̀gbá àwọn baba wa ni wọ́n ní bí ìgànná bá ń là lẹ́yìn atẹ́gùn fẹ́ẹ́rẹ́fẹ́ a máa yọ wọlé ìgànná yín ló là lẹ́yìn ni gbogbo atẹ́gùn ìfi ń rọ wọlé kò yìí ṣe fẹ́ẹ́rẹ́fẹ́ ó ń rọ wọlé àtọ̀tún àtòsí látẹ́gùn ń gbà wọlé ẹ wá wò ó ogun tẹ́ jà láyé empire ogun náà ló tún wọlé wẹ́rẹ́ yìí kò sógun tó dàbí ogun ẹnu kò sí ogun ọmọ ẹ fìmọ́ fèsì ẹ̀ ogun àdá ẹ̀yìn náà fàtọ̀dọ̀ yín yọ ogun ọkọ̀ ẹ̀ mọ́kọ̀ tí ń jáde tàbí kẹ́ ẹ mọ́fà jáde but unfortunately Adéolú Sayọ̀ ti sọ ó ní ogun ayé àṣé kìí ṣe ti bán ogun ayé kìí ṣe tàdá ọkọ̀ àti ìbọn rárá àwọn tí ń lé ni tí ń gbá ní tá ò lérò rárá àwọn tí ń ṣe ni tí ń pa ní tá ò jọ máa jẹ tá ò jọ máa mu bàbá ò dákun dàbọ̀ fọ̀táhàn wá o láyé Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ o ajẹ́kọ̀ táyọ̀ mi o lálàlà lálàlàlálàlà lálàlàlálàlà
eléyìí túmọ̀ sí wípé ogun tí ó ń bá Ọ̀yọ́ fínra lónìí Ọ̀yọ́ gangan náà ni wọ́n pilẹ̀ rẹ̀. So kábíyèsí, the earlier the better. Ọmọ kékeré ni mí lóòótọ́ o, but unfortunately náà ẹgbẹ́ làjọ jẹ́. Ṣùgbọ́n ní ipò tí tó báyìí bàǹtàbàǹtà, tèmi rí kónkóló báyìí, kádàrá lọ́yàn bẹ́ẹ̀, ìṣẹ̀dá ló pin bẹ́ẹ̀, Ọlọ́run tó pin ni ò pin dọ́gba. Èmi ò bínú tọ̀dọ̀ mi, kí ló dé tẹ́yin bínú tọ̀dọ̀ yín? Ó túmọ̀ sí pé wọ́n fi ń jọba nu, ẹ tún wá ń gún àwòrán iṣẹ́ fẹ́ digbákejì Olódùmarè ni. Àwọn kan sọ̀rọ̀ kan, wọ́n ní ipò Aláàfin sí àwọn ọba tó kù ńlẹ̀ Káàárọ̀ Oòjíire bíi sánmọ̀ ga sílẹ̀ ló ṣe rí. Ẹ wá rí ipò Ọọ̀ni sípò Aláàfin bíi sánmọ̀ ga sílẹ̀ ló ṣe rí. Aláàfin iṣẹ́ tá mọ̀ fi wé Ọọ̀ni, wọ́n jìnnà síra wọn. Bàbá sọ́mọ ni. Àwọn ọba tó kù wá respect Aláàfin, ṣùgbọ́n jọ́tà Aláàfin ti disrespect Ọọ̀ni, làbùkù tí wọ́n rán ìwọlé sáláàfin lára. Mọ̀ bóyá lè ráàyè ronú sí, bóyá lè ráàyè ṣàtúnṣe. Ilé Oòduà àtẹ́kọ́ sínú palace yìí ò lè gbà yín o, àwọn èèyàn ní tọ́lẹ̀tì lẹ́kọ́. Sorry to use that language, because wọ́n wo Ilé Oòduà tí ń bẹ ńfẹ̀, wọ́n rí pé òun gangan tún ní empire báyìí, òun náà ní kingdom. Wọ́n wá wo ilé ìtẹ́ ẹ̀kọ́, kò yàtọ̀ sí store kòkó, ẹ má bínú. So ẹ lọ change orúkọ ẹ̀. Gbogbo àwọn nǹkan tí ó ń kóríṣiríṣi nǹkan wọlé wá báyìí nù, ẹ rè change orúkọ rẹ̀, ẹ yí padà sí Ọ̀rànmíyàn, ilé Ọ̀rànmíyàn tàbí ilé Àtìbà. Ó kọ bàbá yín rẹwà náà, ṣe é proud rẹ ni. Wáyé tẹ́ fẹ́ kórúkọ Àtìbà ó parẹ́. Ẹ change Ọ̀yọ́ kúrò lọ́yọ́ Àtìbà, ẹ sọ́dọ̀ Ọ̀yọ́ Aláàfin. Ẹ ti fẹ́ pa orúkọ Àtìbà rẹ́ nu. Tán bá pa orúkọ Ògún rẹ́, àní mọ̀ rántí ẹ̀. Tẹ́ ẹ bá máa gbé orúkọ Ṣàngó lárugẹ, yóò ti parẹ́. Bí wọn bá máa ṣe ọdún Ọ̀ṣun lọ́dọọdún, ayé ò ti gbàgbé ẹ̀. Táwọn Ọlọ́bàtálá ò bá máa sọ Bàtálá ni, yóò ti lọ. Báwọn onífọ̀ bá máa bọfá, á ti gbàgbé ẹ̀. Mélòó nínú wa ní lọlé onífá tí ń sọ pé kán yẹ̀ ń wò kó tó jáde lónìí, kò sì kọpọ̀ mọ́. Ṣùgbọ́n àwọn onífá wọ́n pọ́n nǹkan wọn lé, wọ́n ń gbé lárugẹ, wọ́n ń sọdún Ifá. Yes, ilé Ọ̀rànmíyàn fine. Mi láìkí ẹ òta ló tún sọ ilé báyìí, ilé ọ̀kàn bíbó. Ẹ má bọ̀rọ̀ gidi tá à ń sọ jẹ́ jàre, ilé ọ̀kàn bíbá wo? Ilé ọ̀kàn bí ọ̀rẹ́ 60 bí kan. Tán bá dẹ̀ fẹ́ promote ẹ̀ náà, kàn promote ilé ọ̀kàn bí. So like I said, kì í ṣe àwàdà rárá kí kábíyèsí láti rìdíìmù iyì àtàpọ́nlé wọn. Gbogbo àǹforígbárí pẹ̀lú gómìnà yìí, ilẹ̀ ò tí ì sú lọ́dọ̀ gọ́fúnà o. Bóyá kábíyèsí mọ̀, bóyá àwọn tí ń tẹ̀lé wọn mọ̀ pé ilẹ̀ ò tí ì sú lọ́dọ̀ gọ́fúnà. Igi tí Ṣàngó bá pa àpagbé ni. Ọlọ́run gbọ́, ìyàn tàkìtì yóò forí gúnlẹ̀ ni. Igi tí Ṣàngó bá ṣe kíni, àpagbé ni. Téèyàn bá wá wò dáadáa, Ògún dá kan kò ì tán lọ̀rọ̀ yín, ó tún lò Ògún dá méjì. Ẹ̀ṣẹ̀ ń bẹ́ńlẹ̀ lọ́rùn yín tẹ́lẹ̀ kábíyèsí. Ẹ̀ṣẹ̀ wípé wọ́n yin alága àgbìmọ̀ lọ́balọ́ba, wọ́n pè yín sí ẹ lọ. Ẹ̀ṣẹ̀ wípé wọ́n ṣe ayẹyẹ 50 ọdún tí wọ́n ti dápínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀, ẹ lọ. Ẹ tún ń ṣẹ̀ṣẹ̀ míì, ẹ tún gbé gómìnà lọ ilé ẹjọ́ pé kó má fa alága ọ̀jà jẹ. Tálága ọ̀jà ó lo mọ́tò yín ni, àbólórí kan náà lẹ́jọ́ lò, àbáwọn ìránṣẹ́ kan náà lẹ́jọ́ ní, àbójú ọ̀nà kan náà lẹ́jọ́ gbà, àbórí ìtẹ́ kan náà lẹ́jọ́ jókòó sí, àbówó kan náà lẹ́jọ́ ná, àbówó kan náà lẹ́jọ́ gbà. Mi ò rò pé bàbá alága ọ̀jà lóun fẹ́ bá ń pínwó nù owó local government. Kílẹ̀tẹ̀ jẹ́ kó gun omi. Wọ́n ń pè èèyàn láyàn kì í sókọ́ rè. So gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí ń wá sáré sí Ọ̀yọ́ kò ní wá mọ́.
No, is anything oh lóye tí kìíní òkè ń dúró ó yẹ kí n wò láti wò mí. Is anything wrong in building a house for his father? My father pray for me that no Oòduà ìṣe bàbá wọn o. Irú kílẹ̀ ni ìtún sọ dáàdì ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ o. Oòduà ò kì í ṣe bàbá wọn. Why tí mo fẹ́ build ilé lórúkọ dádì mi tí mi ò mọ̀ rí, instead tó fi yẹ kí n build orúkọ ilé dádì tèmi tí mo mọ̀. Bá mi ni mo mọ̀, mi mọ̀ bàbá wọn, ìmọ̀ bàbá tó bí bàbá wọn. So máa lọ kọ́lé fẹ́ni tí mi mọ̀, tí n fi ilé ẹ̀, tí n mọ̀ bójú ẹ̀ ṣe rí, bóun gangan ṣe rí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Odùduwà ṣe rí sí Àtìbà, ó jìnnà gan síra wọn. The only person tí wọ́n lè promote lọ́yọ̀ọ́, God bless you Mr. Tunde Babs, mi ní wáyé tìsà. The only person tí wọ́n lè promote ní Ọ̀yọ́, jokes apart, àwọn ibi tá a ti ń pa lineage irun nìyẹn o. Mo fi Ọlọ́run búra, the best thing tó yẹ kán ṣe lọ́yọ̀ọ́ ni kán promote Àtìbà, because Ọ̀yọ́ tán wà yìí Ọ̀yọ́ Àtìbà ni, Àtìbà ló sẹ́ ìran ọmọ Àtìbà nìkan ni wọ́n sì ń jọba ń bẹ̀. Kò sí nǹkan tó kọ̀ràn míyàn pẹ̀lú wọn rárá. Jokes apart, sísọdún Ọ̀rànmíyàn ṣíṣe wàhálà ni, sísọdún Ṣàngó ó sì make sense. Kí ló dé? Ṣàngó jọba lọ́yọ̀ọ́, Ọ̀rànmíyàn ò jọba lọ́yọ̀ọ́. Táwọn èèyàn bá fẹ́ sọ wọn lọ́rànmíyàn lọ́ba àkọ́kọ́ lọ́yọ̀ọ́, no, Ọ̀rànmíyàn ò jọba lọ́yọ̀ọ́ rárá. Ẹ jẹ́ káwọn tí wọ́n sọ pé mọ̀ tán àwọn òǹpìtàn gidi kan jáde síta. Tọ́rànmíyàn bá dádé lọ́yọ̀ọ́, Ọ̀rànmíyàn ò gbádé kúrò níta wá gbádé fún ìjọ òun náà dé ládé. Sí lẹ́yìn tó dá war camp sílẹ̀, ókè wọ́n wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n ẹ̀sẹ̀ wá ronú pé kán wá déhùn ládé. Àbáwọn ìlú ni wọ́n ronú sí pé ẹja dádé fọ́rànmíyàn. Ọdún mélòó lọ́rànmíyàn ló ń bẹ̀ tó ìpadà wálé? Tán bá dẹ̀ fẹ́ sọ fún wa pé Ọ̀rànmíyàn ò wá sílé, ńbo lọ̀rànmíyàn kú sí? Jagunjagun lọ̀rànmíyàn kò gbádé kúrò nífẹ̀, kò gbádé padà sífẹ̀, ó wá fìjà gba oyè nífẹ̀ ni. So now gbogbo eléyìí tá ń sọ yìí advice là ń fúnra wa. Tí n bá fẹ́ promote nǹkan ní, tí n bá promote orúkọ dádì mi, yes, mo sá lọ sí primary school tí mo ti jáde lénìí pẹ̀lú àwọn Awikonko Development Fans Club. Nígbà tí mo ti wà ní kékeré mo ti mọ̀ pé dádì mi ní house ń bẹ̀. Dẹ̀ mo wá béèrè lọ́wọ́ wọn wípé ṣé ti ta house wa fẹ́ lòmíì ni? Wọ́n nínú àwọn dùn. Wọ́n láwọn ọ̀tá o, mo dẹ̀ mọ̀ pé ó possible kan máa lù mọ́ tẹ́lẹ̀. Wọ́n ní táàmù yìí o, àṣà làwọn ò fi ṣe o, next time ní town sport. Kò sí nǹkan méjì tí mò ń lọ ṣe báhùn, mò ń lọ ra house yẹn padà ni, mò ń lọ revive ẹ̀, ó kọ dádì mi ò gbọ́dọ̀ parẹ́. So bó ṣe yẹ kí Ọ̀yọ́ náà ò ṣe ṣe nìyẹn. Ó kọ Àtìbà ó yẹ kó wà important sí. But òye kan náà tún wá yé mi. Àwọn ọmọ Àbáṣà wọ́n lè mọ́ proud lórí láti promote orúkọ bàbá wọn. Wọ́n ti mọ̀ pé ayé máa bẹ̀rẹ̀ sí sọ̀tàn. Wọ́n ti mọ̀ pé ayé ó bẹ̀rẹ̀ sí sọ̀tàn bàbá wọn ní ìsìn pé bàbá yín tó jí wo wá kó lọ. Bàbá yín tó kú sórí obìnrin. Ó kọ̀ búkú, wọ́n ní bàbá wọn jápù. Wọ́n ní bàbá wọn jápù. Wọ́n lè má lè proud of it. Bóyá àwọn náà bá wò pé àwọn èèyàn mọ̀ sọ pé Dẹ́jàndùkú mọ̀ ní terrorist gidi. Yéè! Àkàndọ̀rọ̀ Awikonko irú ọmọ wo lọ fẹ́ yà yìí? Èmi ni wọ́n ń pè ní ọmọ tánú arúgbó bíwe parako yí bàbá Mọ̀gánà. Ọlọ́run ló ní kí mọ̀ mi ó bí mi, ń bá dà nǹkan lẹ̀ sínú ẹ̀. Ọlọ́run yà mọ̀ pé mọ́ dàyà ìlà àmọ́ yá jáde. Fẹ́jú bí jọ jáde ó ti jáde ọ̀làlàáfíà. Bá fi nǹkan ṣe mọ́ mi wàláhì.
So that is for that. Ọlọ́run nínú àánú ẹ̀ ní kó máa ṣe atọ́nà gbogbo wa o. Ọ̀yọ́, we love you, but you guys like ara yín. Ẹ jẹ́ kí Alága Ọ̀jà ó dé adé, yóò ti ẹ̀dádé already. So bàbá wa Abdulganiu, Alága Ọ̀jà of Àgọ́ Ọ̀jà, adé ọ̀pẹ lórí o. Bàbá wa Búsàrí Ganiu, bàtà ọ̀pẹ lẹ́sẹ̀, ẹ̀sìn ọba ọ̀jẹ̀ kó pẹ́. Àwọn olórí ó ṣiṣẹ́ ìgbépẹ́. Ìrùkẹ̀rẹ̀ ọ̀jẹ̀ títí tí yóò jẹ dọkínní. Ẹ ti dàgbà ẹ̀ ní dàgbà yà, kẹ́ ẹ pẹ́ bí ewé àpẹ́, kẹ́ ẹ tọ́ bí ewé atọ́, kẹ́ ẹ gbó bí olúgbóngbó ti gbó, kẹ́ ẹ gbó bí olúgbògbò ti gbò, kẹ́ ẹ gbó bí àwọn àgbà kan tí wọ́n gbó títí fọmọ owó Sunday sọ́rùn. Ọmọ owó ọ̀hún wá jẹ títí ó jẹ dọkínní. Kábíyèsí, Alága of Àgọ́ Ọ̀jà, bẹ́ẹ̀ bá ló gba ọdún lórí àpèrè àwọn baba ńlá yín, ènì ní ẹ bá ro kúrò ìní òkú. Bọ́ bá dọ̀la kọ̀la, bọ́ bá dọ̀la tún kọ̀la. Pẹ́pẹ́ lówó ṣe ilé arọ́, àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà, àlùgbọ́ àlùtọ́ ni gbà á lọ̀pẹ́. Lójú ayé yín ẹ máa dádé, ẹ sì lu adé ọ̀hún pẹ́. Jésù Olúwa wa, àmín. Sọlọ́ alánàbí Karim sallallahu alaihi wasallam. Tekbir, Allahu Akbar. Ẹ jẹ́ máa lọ. Mo dúpẹ́ òwúgbẹ́ yín tí ẹ bá mi ṣètò yìí. Ẹ ṣé mọ̀mọ́ lórí o, mọ̀mọ́ lórí o. Last Nigerian. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. Ẹ ní mò ṣe, ẹ ní mọ̀ ya, ẹ ní mọ̀ dààmú lágbára Ọlọ́run. So kò sẹ́ni tó fẹ́ ra sticker fún mi mọ́. Ẹ̀yin tó pọ̀ like mi. Mo ti sọ̀rọ̀ tó bí yín nínú. Bóyá àwọn ọmọ Ọ̀yọ́ lọ́pọ̀ ń bẹ. Àwọn ọmọ yóò tó nǹkan kan ń bẹ. Gbogbo ẹni tó fẹ́ràn yín pátápátá náà ti rí gẹ́gẹ́ bí aláṣejù. Ọlọ́run, èmi ò mọ̀ páṣejù yín tó báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ayẹ̀ṣẹ̀ wàá rí clearly. Ọ̀rọ̀ tó jáde lónìí ó tún fi káṣejù yín. Ó tún fi káṣejù yín. Àwọn ọba kan, wọ́n ń fa àwọn èèyàn jọba, inú wọn ń dùn pé wọ́n ń gbélẹ̀kẹ̀ sáwọn èèyàn lọ́rùn, inú wọn ń dùn pé wọ́n ń gbádé láwọn èèyàn lórí. Inú ń bí ẹ̀yin pé ẹ fẹ́ gbádé lé èèyàn lórí. Honestly, Aláàfin ló yẹ kó dó ń bẹ̀, kó dó síwájú Alága Ọ̀jà, kó gbé adélé lórí. Your record. Alága Ọ̀jà ó gbadé, tètè ò ní torí ẹ̀ kó hù. Ṣèyí Mákindé ni gómìnà lónìí àbí yóò kú ń bẹ̀ lọ́la lóòótọ́, ó yí everybody. Kóòtù náà láwà, t'Alága Ọ̀jà ó fi, tí wọ́n fi lò gba ọdún lórí àpèrè wọn tọ́mọ wọn tààrọ̀ ọmọdọ́mọ wọn ó tó fi máa gùn. Àgbà bẹ́ẹ̀ fúnra wa náà ni, ẹnìkan ò ní sálọ fẹ́nìkan, onílé jọlẹ̀ yín méjèèjì. Onílé kankan wàá jù kan lọ ní. Ẹ má bínú sí mi. Ẹ má bínú sí mi. Ẹ̀yin náà ó dàgbà. Okay. Ta ni tó ń pẹ́ nìkan ló máa lè Ìbàdàn? Okay. Ẹnìkan àtàkì mi. Aláàfin of Àgọ́ Ọ̀jà ló yẹ kó jẹ́. Sáà ẹni tó bá àtàkì ẹjọ́ àtàkì mi, ara gbọ́dọ̀ kan wọ́n náà. Ara gbọ́dọ̀ kan wọ́n. Wọ́n sì mọ́ tó ṣubú tẹ̀ wọ́n. Gbogbo ilé tá ń sọ ẹ̀wọ̀n rò páwàdà là ń ṣe. Wọn ò tí ì mọ̀. January la wà yìí. Ńgbà tí ó bá di February la wà yìí. Ńgbà tí ó bá di December, wọ́n feel it yẹn. Ńgbẹ́ tí ní ká Alága Ọ̀yọ́ yín ọmọ lọ sí Àgọ́ Ọ̀yọ́ náà ni. Alága Ọ̀jà àti Alága Ọ̀yọ́. Alága Ọ̀yọ́ làwọn méjèèjì. Ẹ ti ní kí kábíyèsí ọmọ lọ sóde mọ́, kán mọ́ lọ sí function mọ́, kán wà nílé. Alága Ọ̀jà ọmọ represent Ọ̀yọ́ báyìí. Kò jù bá náà lọ. Tán bá fẹ́ ṣe dáadáa. Ifáníyì Ògúnlọlá. God bless you, sir. Mi ní wáyé tì, sir. So, tí Ọ̀yọ́ State Council of Obas and Chiefs tán bá fẹ́ ṣe dáadáa, kí wọ́n mú Alága Ọ̀jà wọlé, kán fi ṣìkẹta àwọn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. So kán jọ máa pín bẹ́yẹn jù bẹ́ẹ̀ lọ. Okay, account number. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. God bless you, sir.
ẹnìkan náà dẹ̀ sọ pé kí n máa drop account number ń bo ọkàn ò sí ń bẹ̀ program tí mo fẹ́ sí ló wà lọ́kàn mi tí mo ti mọ̀ pé àwọn èèyàn mi ó ti máa sùn mo ní kí n sáré drop ẹ̀ kí n sáré torí kò tó bá ti dọ̀la kò ní ìtumọ̀ mọ́ ó yàn sáré fílẹ̀ èmi ò tí ì dé position tí mo lè mọ́ sákọ́ tí ì débẹ̀ rárá èmi bó ẹnìkan ń pè sórí program ẹ jẹ́ kí n kọ́kọ́ drop account number mi jàre. So, okay. Hello. Hello, sir. Hello. Yes, sir. Ẹ káalẹ́, sir. Ṣé o live? Mo wà live ẹ jọ̀ọ́ pápápá ni. Ẹ dákun má bínú. Mo try láti pè ń padà lánàá. Mo rí pé ẹ fẹ́ dá sí program yẹn. Bẹ́ẹ̀ni, ẹ wá tún ṣe ní ọdún wa lọ́dọ̀ mú kan ní kí n sáré dá sí náà ni. All right, sir. Ṣé rí àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn wa lọ́yọ̀ọ́ tí wọ́n ń dẹ́wò? Bẹ́ẹ̀ni. Ó jẹ́ kí gbogbo wa ká wá bẹ̀rẹ̀ sí àwa orísun wa. Báwọn nẹ́tíwọ̀kì yẹn tí ò kú. Okay. Hello, sir. Hello. Hello, sir. Hello. Tẹ́ bá láǹfààní àti pè padà máa pick ẹ̀. Tẹ́ bá láǹfààní àti pè padà. I shall pick it. Hello, sir. Ọ̀pẹ̀rẹ̀ wọ ẹkú ètò. Yes, sir. Gbogbo ètò yìí làmì wò ní gbogbo ẹkú gbogbo ọlọ́wọ́ a máa wí lórí ọ̀fẹ́ o. Àmín, sir. Ṣé rí ọ̀rọ̀ bàbá Aláàfin ni lèmi jáde ní gbogbo ọ̀pá yìí. Wọ́n ní bí ọkùnrin bá wọlé lọ kálámù tí yóò kẹ́ ẹ̀ bọ́ síta ká wá gbàyàwó ẹ létí. Ìtorí bó máa gbàyàwó ẹ létí kò dẹ̀ lè gba lójú òfìfo ló bá lámú tí torí bí gbogbo náà ní ṣe yẹ bí ò bá wù bàbá Aláàfin ni wọn ò ní ṣe wọn ti jáde síta ká ti pariwo wọn gbogbo àwọn lèmi ṣe ṣùgbọ́n òrókò yẹ kí fún ẹ dákẹ́. Ìgbà ní bàbá Aláàfin tìkárẹ̀ ti dákẹ́ ó jẹ́ kó bá lára mu òrèwẹ̀ ó ṣe ó fi hàn òun ló bí rán wọn jáde torí bọ́ọ̀bẹ ní kéèyàn kí máa ṣe gbogbo ìgbàlè báyẹ̀ ti gbẹ́sẹ̀ síbì kan ó máa ṣẹ̀ṣẹ̀ gbé ìṣerú wọn ló yẹ kó máa ṣe gbogbo ọ̀rọ̀ mi ṣe èmi lérò pé tí mú wọn dé èmi lérò pé ìfẹ́ náà máa fi lo pẹ̀lú gbogbo àwọn lè wà ní ìjọba lórílẹ̀‐èdè àmọ́ olóyè Tèmíyémi náà wàá gbé kàyà yìí ó jọ mí lójú o torí ẹ̀ ní ìbánáwó ọ̀gbẹ́lì wà ní Amẹ́ríkà yẹn ní ìjókòó kémi ṣe ìpele ìṣìjẹ ìlàjú kínní lọ kẹ́ẹ̀jókòó kémi dá gbogbo lẹ̀rú torí ọ̀rọ̀ ọ̀gbẹ́lì yẹn ò yé mi o àmọ́ gbogbo ètò lẹ̀mí ṣe ẹ̀ṣẹ́ o èmi kò máa lù í lọ́gọ́ ẹnu láàkẹ́kọ̀ọ́ ẹ̀ṣẹ́ o. Thank you, sir. Láwo fún gbogbo àwa ni o mọ ìtàn lílẹ̀ ni. Láwo rí láà dáàdi ìṣèlú mo fi gbádùn yìí o. Ìtòrò wọn ti gba sátidé náà wà ká gbé Sunday lé wà lọ́ọ̀lẹ̀ lọ́jọ́ pípẹ́ torí àwọn ìtàn burúkú náà jókòó kémi pa kémi lulẹ̀ kémi ṣubú kémi dìde ìyàwó tí ẹ mọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ wọn irọ́ náà jókòó àwùwà kéṣe pé Ọlọ́run yìí dìde tún gbogbo wọn lọ ẹ̀sìn máa tún gbogbo rọ́ wọn fún ẹ̀ṣẹ́ o. Thank you, Daddy. Àwọn àtìká nípò lè yọ. God bless you. Àmín, sir. God bless you, Daddy. Mo gba ẹ ṣé sir. Hello. Hello, sir.
hello sir network yẹn nílẹ̀ kan. network ni sir. bẹ́ẹ̀ni. mo ní gbogbo àwa tá a rò pé bóyá Ọ̀yọ́ láti wá. ìyẹn kan. okay sir. then tẹ bá wò dáadáa ó dàbí Ifá tó dá Ọ̀yọ́ sílẹ̀ tẹ bá ní Ògúndá kan kò tí ì tán Ògúndá méjì. ó dàbí tá a bá ṣọ́ra fún yóò di Ògúndá bìdé olórí olè ní sí débẹ̀. ẹ̀tún ti jẹ́ mi ò wú báyìí ọlọ́mọdé ń bẹ́ nẹ́tíwọ̀kì yẹn ni ò dá sa. Joshua má jẹ́ kí fáwọn Ògúndá bèdè kó fọ̀lẹ́ o. Oh my God nẹ́tíwọ̀kì yẹn ni o 0915-147-9599 0915-147-9599 nọ́mbà tẹ́ máa pè mí sí nìyẹn tẹ́ lè pè mí sí nìyẹn tàbí nọ́mbà mi ilé ìtàn pè yìí náà 09048519362 09048519362 nọ́mbà tẹ́ lè pè mí sí nìyẹn tí n bá rí pè méjì sí tí n bá sì rí mọ́ kí n máa lọ ilé ẹ ti gbìyànjú gan-an mi ní wáyé tí o lágbára Ọlọ́run ẹ̀ ní nìkan sáyé o eléyìí tí mo rí lónìí náà ni mo ní kí n mú wá yẹn o pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n ti gbé gómìnà Ṣèyí Mákindé lọ sí ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti gbé wọn lọ sí ilé ẹjọ́ tó ga jù lọ wọ́n lẹ́jọ́ yẹn ti wà nílé ẹjọ́ tẹ́lẹ̀ pé wọ́n gbọ́dọ̀ fi alága ọ̀já jẹ. Hello sir. Yes sir. ẹ káalẹ́ sir. mo fẹ́ dá sétò ní o. ó yá sir. just short kí ni mo fẹ́ sọ. mo kàn try láti understand what makes an empire. And an empire cut across so many nations. People speaking different languages. British Empire, different languages. Roman Empire, different languages. Ọ̀yọ́ Empire tí wọ́n sọ Yorùbá nìkan ni everybody sọ. So that does, to me, I think that doesn't qualify Ọ̀yọ́ as an empire. Àwọn Britain ló pè ní empire nítorí pé dialect oríṣiríṣi ló wà nílẹ̀ Yorùbá as at that time. So I don't think Ọ̀yọ́ was an empire. It was just a kingdom. That's my conclusion of the whole thing. God bless you, sir. Ma reflect lé lórí because to the best of our understanding àwọn tí wọ́n ń kọ̀tàn látọ̀yọ́ ni wọ́n promote orúkọ yẹn sí empire. wọ́n bìlì pé gbogbo ẹni tó bá ti ń kógun jàyàn náà ni wọ́n ń pè lẹ́mpire. Kí ni gbogbo Ọ̀yọ́ ńgbà náà tán fi ń jẹ́ empire? Hello sir daddy. Daddy ẹ káalẹ́ sir. Ọlọ́run máa pọn ọwọ́ yín kò ní sú yín kò ní rẹ̀ yín. Àmín sir. Kàkà kó wá rẹ̀ yín báyẹn wọn a máa mú ẹ̀rù bò. Máa fi wí ọlọ́fẹ́ gbéra. Bẹ́ẹ̀ ni. Bó ṣe rí ìyá. Tẹ̀rí nǹkan tó kàn dùn mí ni pé láìpẹ́ bẹ́ẹ̀ ni mí kí wọ́n wo ní ẹni nísìnyí pépépépé kí ẹni gbogbo ya gbogbo ìlú di lọ tán àbá sọ pé Awíkonko yà á tẹkọ̀ lédè kó tiẹ̀ ṣe kan ká jẹ́ lọ́mọ kan. Wow. Daddy. Ká jẹ́ lọ́mọ kan ṣùgbọ́n wàláì kí n má gbà látẹnu gan kí n bá dóbìnrin kò tiẹ̀ lè dóyún. Àníkà pa ilé rẹ̀ díẹ̀. Thank you, Daddy. Yóò dàrọ̀ sá. Mo sọ wípé nígbà tí mo sọ fún yín pé etí mẹ́rin ló ní. Bẹ́ẹ̀ ni. Àwọn olóògbé yìí kò ní mú kéde kò fàyè. Adé sọ pé kì í ṣe pé a kórìíra Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni sà. Ṣé nígbà tí mo jí ní ọwọ́ torí mo máa ń pẹ́ yìí. Wọ́n á pẹ́ yìí gbà torí òtútù burúkú tọ̀dọ̀ wáyé. Okay sir. So wọ́n á wo orí YouTube mo bá rí ọmọkùnrin kékeré kan ọmọ Èkìtì ni. Okay sir. Mi ò ní ohun bẹ́ẹ̀ yẹn láyé mi.
ọmọ sẹ́rí mi ò ń síbẹ̀ mọ iye ọjọ́ orí ọmọ èèyàn ṣùgbọ́n mo rò pé great granddaughter mi á fẹ́ yọ ọmọ yẹn lọ. àwọn kékeré gbà ní tẹ́ bá rí nǹkan tó ń bọ́ lẹ́nu ẹ̀. mo bí mo ṣe fẹ́ ṣèlú kìíní. ṣé rí ìgbà tá a sọ pé kọ́ọ̀nù kò ṣọ́ra pé ẹ̀kẹ́ àtàbùkù mà ló ń bọ̀ yìí a rí ìgbà náà ni. bẹ́ẹ̀ni. pé ẹ̀kẹ́ àtàbùkù kò dẹ̀ tí ìwà dé tán o ṣé ilé tó ń bọ̀ yìí tírélà ńlá ló ń bọ̀ bíi mẹ́wàá bíi tírélà mẹ́wàá ni ọrùn àwọn ọ̀wọ́n tẹ̀. ìdí àwọn aláìṣẹ̀ ló ń ké lọ́wọ́lọ́wọ́. torí tẹ́ ẹ bá jẹ́ kan lára àwọn tó ti pàdé àwọn bíi Caribbean rí ní arábí late 50 sí 1960 pẹ́pẹ́ ọkùnrin ojú omi là bá wá síbí. tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe ń mú wá ńgbà náà ayé ti yí padà ní ìsín o. wọ́n ti ẹ̀ fi ẹ̀ máa rò pé bóyá àwọn bàbá tiwa gan ló tà wọ́n lẹ́rù. Most especially àwọn Jamaicans. I repeat myself, most especially àwọn Jamaicans. Wọ́n bá wò pé bóyá àwọn bàbá tìlú àwa tó ń bá irọ́ ló ta àwọn bàbá wọn lẹ́rú. Sẹ́yìn ẹ tọrọ ọ̀pọ̀lọpọ̀ kan ẹni àwọn bàbá wọn jẹ àjàrà bí nǹkan ní ọmọ báyìí mọ̀ kó. bẹ́ẹ̀ ni eyín wá ń kà wọ́n mọ́ bẹ́ẹ̀ ni. ẹ má jẹ́ ká blame wọn adé o mo ti sọ lọ́jọ́ kan mo ń pè ní èpè àwọn aláboyún tó sọ sójú omi láti inú ọkọ̀ ojú omi tó kún náà àbáwọn tó fi pa náà fi mú lẹ́nu àwọn ọ̀dọ́ yìí ni àwọn ọ̀dọ́ yìí ni. tó ṣẹ́rí aṣọ ọmọ yẹn mọ̀. ọmọ yẹn ti rìn òwò ọjà. I don't think ọwọ́ adé lè change o never. èmi náà rò bẹ́ẹ̀. I'm sorry to say that. àwọn òwe tẹ o torí kì í tẹ ṣe nǹkan táwa ń ṣe nígbà tí wọ́n wá fi jẹ oyè láti ìbẹ̀rẹ̀ tó pinnu mo fi rí ọ̀rẹ́ mi kan pàápàá wáńdé nígbà tó ń kífá. life àti bó ṣe pa àwọn olórí ayé gbogbo. táwọn gbé síkà fún bá ti fi sọ̀rọ̀. sí ṣe rí gbogbo nǹkan tó ń ṣe yìí tó bá yẹ pé mi ní Ṣèyí Mákindé ni ṣe rí Aláàfin àgọ́ ọ̀gá tó fẹ́ jẹ yìí. bẹ́ẹ̀ni. màá yìí báyìí ti gbogbo àwọn ọba Èkìtì pátá màá yìí báyìí ti gbogbo àwọn ọba Ìjẹ̀bú pátá á dẹ̀ tó kọ́ wọ́n ìwà. ẹni ọjọ́ tí ìmọ̀ nǹkan tí wọ́n rù sórí sẹ̀. Ọlọ́run wọn àti ìmọ̀. àwọn bàbá wọn ti jẹ́ àjàrà èyí wá kan àwọn ọmọ wọn ìyẹn làwọn fi ń bẹ̀bẹ̀ fún àwọn tó jẹ́ àgbàlagbà tó wà bẹ́ẹ̀ nígbà tí ọmọ kékeré ìgorí oyè ẹ má jẹ́ ó bàjẹ́ ẹ má jẹ́ ó bàjẹ́ ẹ má jẹ́ ó bàjẹ́ àgbà kì í wà lọ́jà fọ́rùn ọmọ tuntun ó wọ̀. ọrùn ọmọ tuntun ti fẹ́ kán dànù. àwọn àgbà yẹn gan náà wá ń yí ọ̀hún ọmọ kékeré wọ́n yẹ sórí. wọ́n fẹ́ kán dànù ọrùn ọmọdé ìrọ̀ wo ẹ̀jẹ̀ á kán. tí ìṣẹ̀lẹ̀ gbé tẹ̀ ó dùn yàn. Thank you, Daddy. ìgbà tí a nílé gbé. sọ́ra ẹ̀ tó nílé. gbéyàn lè lọ ilé ẹjọ́. ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ dá o. honestly sir. àìdára mọ́ràn ni wọ́n náà ń pẹ̀lú wọn. ẹni tá a yá nílé pé kó yá ní yàrá kan gbé. tó gbalé tó dẹ̀ tó ń gbó nílé lọ ilé ẹjọ́. ẹ wo ire o. kó dàárọ̀ Daddy. Yes sir. Hello. Hello. Hello sir. a fẹ́ dá sétò ní ṣẹ́ṣu wà lórí ètò. mo wà lórí ètò sir. nǹkan tí mo ti ẹ̀fẹ́ sọ ni pé number one ó ti yé yín I really feel for that King Owóadé because máa yẹn mo rò pé jẹ́yìn òní wàhálà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ máa ń sọ gbogbo nǹkan tí màá yẹn ṣe kò ń ṣe àṣẹ wọ́n pàṣẹ fún màá yẹn láti ṣe nǹkan tó ń ṣe yẹn ni. And Kini Matel, he is going to bounce back on the wrong side because for you to have the priority that to be governor of your state. Lọ sílé ẹjọ́.
báwo ló fẹ́ win yẹn àwọn wo ló wà nídìí ẹ̀tọ́ fún ní authority yẹn tó fi lọ́kàn balẹ̀ kó win ní governor even tí ẹ sọ councillor honourable you can't even leave your state without you take a permission from your honourable because of the governor. This is a big embarrassment and I believe pé wọ́n push máa yẹn láti dethrone rẹ̀ ni ó ní àwọn inner enemy pẹ̀lú ẹ̀ tó bá ṣiṣẹ́. God bless you sir. àwọn tí wọ́n rò pọ̀ ọba tọ́ sáwọn. I'm telling you, that's exactly what I'm saying. Ó ní àwọn inner enemy tó ń bá máa yẹn ṣiṣẹ́ nínú bẹ̀rẹ̀ tí òun fi pé bóyá pé àwọn àgbààgbà tó fún òun ní the right ni. Àwọn gbogbo yẹn kan tó wà bẹ́ẹ̀ kọ́ ló like máa yẹn I can tell you 100%. Honestly, tẹ́lẹ̀ nǹkan. The way I'm seeing things, I can even say 60 to 65% of people in that palace bí àwọn àgbààgbà tó fún máa yẹn ní advice are the people tí wọ́n like máa yẹn. Honestly. I will tell you the two ones will be the ones tó like ẹ̀ àwọn tó tún bẹ́ẹ̀ wọ́n ò lè kò sí tó lè máa fún nínú advice yẹn. Why can't you take another route? Like to sort out the situation instead of you taking the governor of your state to ilé ẹjọ́ ọmọ ò ní parọ́ fún yín bàbá ó máa jẹ̀bi gan-an. Ọlọ́run gbọ́. I feel for that man. Lórí oṣù níwà lẹ́yìn you can tell oṣù níwà lẹ́yìn. Àwọn èèyàn tó ti gbé tì yẹn. I mean, Ọlọ́run wà pẹ̀lú you doing a great job. Thanks so much, sir. Thanks so much, sir. Ìkọ́sẹ́ mi fẹ́ ṣọ́ sí ni pé mo tẹ̀ fẹ́ jà láti pè é tẹ́lẹ̀. Okay, sir. Èmi ò mọ bó ṣe ń lo kí lorúkọ ẹ̀. Sticker. Kí ni tó máa fi fún yín ní kíní yẹn. Sticker. Sticker yẹn èmi ò mọ bó ṣe ń lò. Okay, sir. Ìkọ́sẹ́ mi fẹ́ máa ṣe just to boost your morale. Okay, sir. Boosting the morale of people watching you ni pé èmi ò mọ iye táwọn sticker yẹn máa ń jẹ but we gonna do it this way. Just to make it a fun. Okay, sir. Bẹ́ẹ̀ ṣe wà láìfù yẹn. Bẹ́ẹ̀ni. Èmi náà máa send the direct sákàǹtì yín. Okay, sir. Màá ṣe bí sticker. Màá tún send me. All right, sir. Títẹ̀ tó ẹ máa fi parí. Ó dáa sir, mo ti gbọ́ sir. That's what I'm gonna do. Thanks so much, sir. All right, sir. All right, sir. Ó jẹ́ 5,000, ó jẹ́ 10,000, ó wá jẹ́ pé 20 times, 10 times ní máa sọ. Okay, sir. Ó máa fi parí ètò ìbílẹ̀ àwọn máa send as a sticker. Ó dáa, mo ti gbọ́ sir. All right, sir. Thanks so much, sir. Ẹ ṣí àkáǹtì yìí. All right, sir. Mo ti gbọ́ sir. Thanks so much, sir. Oh! Yay! Dáàdì mi kan náà ti ń pè mí. Bishop ni mo rí bí ó kọ wọn. Ẹ jẹ́ mi ó pè yín padà kó lè bá a yá. Hello, sir. Hello, baba. Yes, sir. Awi konko. Yes, sir. A máa jú ní ṣe o. Àmín, sir. Inú mi dùn pé mo já sétò yìí lálẹ́ yìí. Thanks so much, sir. Èsì lórúkọ mi láti Amẹ́ríkà. All right, sir. Mo fẹ́ dá sétò ní ẹjọ́. Orí ètò náà mo wà. Ṣé rí ọ̀rọ̀ Ọ̀yọ́ yìí pẹ̀lú ilẹ̀ kóòtù òjìrè tó kù? Ẹ wò ó dàbí kó ti tó àsìkò kan. Orúkọ Yorùbá tó ń tiẹ̀ ń pariwo pé àwọn làwọn ní ká bọ́lẹ̀ fún wọn. Káwa kó máa jẹ́ kóòtù òjìrè tí máa wo ilẹ̀ Oòduà. Bẹ́ẹ̀ ni. Nítorí pé tẹ́ bá ṣe rí nílẹ̀ Yorùbá tíṣà mi kan ní secondary school ló sọ láyé ọjọ́ ẹ̀ pé èèyàn tó bá ń báyàn ṣọ̀tẹ̀ wípé irú wọn ò tẹ́gbẹ́. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣá ìjọ ẹ sọ fún mi ní ìlú Ọ̀yọ́ tà ń fún ara ẹ̀ ní ó kí ni nǹkan gidi tó jáde ìlú Ọ̀yọ́. A ti sọ bẹ́ẹ̀. Ilẹ̀ Yorùbá tó kù mí. A ti sọ bẹ́ẹ̀ o. Nílé Ifẹ̀ àmì ìgbà tí mo ti dàgbà díẹ̀ yìí sí báyìí mo mọ̀ gbà tí Ṣílú Adé Olúbùṣe bàbá kọ́lọ̀ dẹlẹ̀ fún wọn. Àmín o. Tí wọ́n ń fi ọba jẹ káàkiri ilẹ̀ Oǹdó ọmọ Oǹdó lè ní ọmọlẹ̀ Olújí precisely. Okay, sir. Tó ń fi ọba jẹ káàkiri àwọn gbogbo ibẹ̀ wọ̀nyí ń gbà yẹn. Àwọn àjọṣe tó dẹ̀ wà láàrin wọn àtàwọn bàbá wa ń gbà yẹn a mọ èso rere tó ń jáde láti inú ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin jòkó sínú kọ̀rọ̀ yín bẹ̀ yẹn pariwo èmi àwa làgbà àwa lólórí aládé àwa lólórí kíní kan gbàgbà àwọn kan. Àmì ó yẹ káwọn ọmọ ìlú yẹn ó yẹ kán ti jẹ́ kán káwọn ọba wọn mọ̀ pé eléyìí ò lè sọ èso rere fún wa ẹ̀kọ́ tó máa mú dàgbà báyìí àti bá orílẹ̀-èdè Yorùbá òun ló yẹ kán máa ṣe é sí. Honestly, sir. Ẹ sà ẹ jọ ẹ wo wọ́n nípa aṣọ wọn là ń wọ̀
wọ́n ní oúnjẹ wọn là ń jẹ. Bẹ́ẹ̀ ni. ṣé èmi sọ yìí ṣé Yorùbá Ọ̀yọ́ lèmi sọ ni. Yorùbá Ọ̀yọ́ lèmi ń sọ wọ́n lédè wọn lèmi ń sọ kán wá gbèdé wọn padà ń fẹ́ mọ́. kọ́ wà bẹ́ẹ̀ àdàkùn yẹn ṣe Yes sir, all right sir, thank you sir. Ìfèdè Ọ̀yọ́ mọ́ o. Mr. Ayọ̀kúnlé, God bless you sir. Ẹ bá ń sọ fáwọn Ọ̀yọ́ ẹ pé kán wá gbèdé wọn lọ́ọ̀ mi ìsọmọ́ ìfèdè Ọ̀yọ́ mọ́. Aṣọ nǹkan ṣe ni kí n dá padà fún sàn náà ni. Sásọ yín lélẹ̀ tó bá já sọ yín ni ẹ wá kó bóyá yín lè rà fún mi. Èdè wa ló ń sọ, aṣọ wa ló ń wọ̀, oúnjẹ wa ló ń jẹ, tá ń kọ orúkọ yín sóúnjẹ kan, tá ń kọ ọkọ yín sóúnjẹ kan. Akandọ̀rà Okonko oníyàn sí ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá mi fẹ́ jẹ́ mi mọ́ mo ilé dúpẹ́ lọ́wọ́ yín ọpẹ́ olórí àdá àdásán ni ọpẹ́ olórí àdá rèrè àrè. Okay, now dádì mi kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé èpè ń ja Ọ̀yọ́. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé èpè kan bẹ tán máa ń parọ́ ẹ̀ mọ́ gbogbo kóòtù òjíire bí ṣùgbọ́n tó jẹ́ pé Ọ̀yọ́ nìkan ní ń jà èpè Aólẹ̀. Ṣàlàyé ilẹ̀ Yorùbá tí Aólẹ̀ ń sọ ń gbà náà Ọ̀yọ́ ni. Ẹ rí pé Aólẹ̀ ọ̀ràn ìlú tó kù Ọ̀yọ́ nìkan náà ní ń bá jà. Orígun mẹ́rẹ̀ẹ̀rin Ọ̀yọ́ lọ́kọnú sí. Èpè Aólẹ̀ òfò gànà lọ sí Ìlọrin. Ìlọrin ti develop jọ̀yọ́ lọ. Ìlọrin popular jọ̀yọ́ lọ. Emir Ìlọrin kò dìde kúrò lórí àga rẹ̀ wá sọ́yọ́ rí. Àbó ti wá rí ẹ sọ fún wa. Aláàfin Ọ̀yọ́ ní ń lọ sí ọ̀dọ̀ Emir. Emir tún jókòó sórí ìjókòó kò dìde. Aláàfin Ọ̀yọ́ ní tó ń tẹ̀ fún Emir. So ìpè Aólẹ̀ Ọ̀yọ́ nìkan náà ni ńlọ́jẹ́ kọ́yọ́ máa ṣí kiri bọ́n ṣe ń ṣí ńlé wọ́n ń ṣí roko ká ṣí ńlé á ṣí roko ká dóko òdóko tá á ṣí kòkò ká tún ní wọ́n bá ní sí bàtà méjì méjì káyé sí gbà wà wò. Ẹ wá gbèdé yín lẹ́nu mi sẹ́ ọ̀fẹ́ ṣèdè yín mọ́ ọ̀fẹ́ ṣèdè Ọ̀yọ́ mọ́ ọ̀fẹ́ pòwe mọ́. Àná Olódùmarè ò ní fi sílẹ̀ o ilé òní ilé wa sọnù nínú àwa wọlé o àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra mo mọ rírì yín ju bẹ́ẹ̀ ṣe máa ní lọ́kàn lọ gbogbo ẹ̀yin tẹ́ ra stíkà fún mi pátápátá gbogbo àtẹ́ lò láyé ẹ̀ ní mọ̀ nira ẹ̀ ní náà kan tán kẹ́ ẹ̀ tó rí kan gbogbo ẹ̀yin tí máa ń ṣàánú mi tí wọ́n fi rò páwọn èèyàn ń sponsor mi gbogbo stíkà yìí nǹkan yìí yóò bówó epo lọ owó dátà ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ so ẹbọ kéékèèké ní gbalá ìkúlà bí èèyàn ṣe máa ń nífọ̀kànbalẹ̀ náà jù bẹ́ẹ̀ yẹn lọ gbà táwọn kankan bá ti ń tẹ́kì àwọn nǹkan kan gbogbo ìfẹ́ di billionaire stress ayé ni I don't want to become a billionaire Ọlọ́run dáríjì mí o ṣùgbọ́n reality ni kò sí káyà sókè kankan kò sí káyà sókè kankan n tí mo kàn mọ̀ ni wípé n tí mo ń ṣe ni mo fẹ́ràn láti máa ṣe oorun ti ń kùn mí mọ́ ẹsẹ̀ drive dé láti Ìbàdàn ni oorun yẹn ń kùn mí mo á rí pé mo gba information kan lè ní nà ó information yìí ò gbọdọ̀ dọ́là Joshua àfẹsí program pàṣẹ ti ná mi tún bọ́ sí àyín iye ọkàn mi ò wá sọ wípé wọ́n bá àwọn èèyàn mi lórí ibi èèmù mi ni láti drop ẹ̀ kí n máa lọ mo sì nígbàgbọ́ pé ní ìtàn ìtẹ́ bá ti débẹ̀ ẹ̀ máa bá a owó kì í ṣe èdè Ọ̀yọ́ èdè kóòtù òjì láwọn làwọn ní ẹjá fún ẹjẹ́ ń fún wọn ẹ bá ń bédè gómìnà ó yóò sọ̀rọ̀ fún mi lédè dẹ́tà ọmọ tápà ti sùn òun ò lè fún mi lédè jìnnà bá a bó ọmọ nupe kọ̀gbédè ọmọ tápà wàlẹ́ ọmọ tápà ti sùn ìjìnà náà bàbó tágbàtágbà òwe tágbàtágbà òwe. God bless you sir, God bless you ma lórí Facebook ń bí ẹjọ́ torí Ọlọ́run kẹ́ tó kúrò ń bẹ̀ ẹ bá mi like ẹ bá mi follow page yìí Awikonko television God bless you sir, God bless you ma. Àkàndùn ní mi lọ́wọ́ tẹ bá lórí ọ̀fẹ́ àti bá mi share program yìí ẹ bá mi share ẹ̀ mo mọ̀ lórí o Ọlọ́run ó sì san yín ní láàdá tó dáa mo kí ẹ̀yin mùmínì àti mùmínà tó dodo pé ẹ kú akú múra oṣù lámúlánà oṣù yóẹ̀sẹ̀
lágbára Ọlọ́run ayọ̀ àti ìdùnnú ni yóò bá wa ẹ̀mí ó bẹ̀rẹ̀ oṣù láyọ̀ àtàláfíà yóò rẹ̀yìn oṣù láyọ̀ àtàláfíà ẹ̀ sì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láyé rere àtàwọn àtẹ̀yìn ẹ̀yin Christian náà tó fẹ́ bẹ̀rẹ̀ Lent lágbára Ọlọ́run ayọ̀ àtàláfíà lẹ́bẹ̀rẹ̀ ayọ̀ àtàláfíà lẹ́parí ẹ̀ I love you so much I appreciate you so much. wọ́n lẹ́nìkan bú mi lórí comment section ẹ mọ́ Adéwálé Àyùbá lọ sọ bẹ́ẹ̀ àbí ta ló sọ tí 60% tí 80% ẹ dá láyé tí wọ́n bá ti fẹ́ràn mi Shina Peter mi ti fi 20 tó kù bí sílẹ̀ ẹ̀kan máa gbé mú èmi wá sọ wípé mo torí ọ̀tẹ̀ mo lẹ́gbẹ̀rin ọ̀rẹ́ bí irinwó bá ń bú mi irinwó máa yìn mí. God bless you ó dàárọ̀ òun ayọ̀ lásọ̀ God bless you I love you all. ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ó dàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi God bless you ẹ̀yin ẹ̀gbọ́n mi ó dàárọ̀ o I love you more than anything. Ayéfẹ́lẹ́ náà kọ́ yes Ayéfẹ́lẹ́ náà kọ́ ó dàárọ̀ òun rí lásán o wọn ní ẹni tójú ohun dójú kú àwọn náà ní tójú ohun dójú kú lágbára Ọlọ́run àtàwọn àtẹ̀yìn látòjọ ríra wá ń gbalẹ̀ bá má lágbára Ọlọ́run God bless you ó dàárọ̀.